Táyé Currency jẹ́wọ́ mílíọ̀nù 10 náírà ní CBEX kó lọ lọ́wọ́ mi. Ọjọ́ kìíní oṣù kẹrin ìyẹn April 1 ni mo kó owó mi lọ bá CBEX, owó tí mo ti ń dá pamọ́ sọ́dọ̀ àwọn abánigbófò ìyẹn àwọn ìṣọ́ráǹsì mi ni. Mílíọ̀nù 10 náírà 10 million ni mo kó wọnú CBEX, níṣẹ́ ló já síná. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ tàn mí wọnú CBEX ẹ ní ṣoríire o, bẹ́ẹ̀ bá kú re ẹ ní sùn re. Èyí làwọn èpè kàbìtìkàbìtì tó ń jábọ́ lẹ́nu gbajúmọ̀ òǹkọrin fújì tó fìlú Ìbàdàn ṣe ibùgbé nì, Alhaji Táyé Adébísí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Táyé Currency, látàrí bó ṣe pàdánù ẹgbẹ̀lẹ́mùkú owó sínú okòwò sogúndogójì orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní CBEX, èyí tó forí ṣánpọ́n níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tá a wà yìí. Nínú fọ́nrán fídíò kan tí Táyé Currency gbé sójú òpó ayélujára rẹ̀, ó ṣàlàyé pé lọ́jọ́ kìíní oṣù kẹrin tá a wà yìí, Sodiq, ìyẹn ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ rẹ̀, àti Lateef tó jẹ́ máníjà rẹ̀ wá bá òun nílé pẹ̀lú Àlàbá, ìyẹn ọmọọṣẹ́ rẹ̀ míì, àti ẹnìkan tó jẹ́ ẹnìkẹrin wọn. Pátá mílíọ̀nù lọ́wọ́ ni ẹ máa gbọ́ lónìí torí tí màá sọ kí n má lọ lọ́jọ́ rúurú ẹ̀yẹ èèyàn wa. Owó CBEX Adébísí. Gbèsè lè máa àkàndé Adébísí. Tó bá ṣe èdè mọ́ra ni mo bá dé mọ́ra. Ìgbà tó di April 1st àkàndé bọ̀rẹ̀ sí ọmọdé yìí tó jẹ́ sọ́dí ìlú wa bá mi lé. Ó ní láti tó jẹ́ màdí ìjà, ó ní wọ́n ti gbowó kan. Ó lọ́lọ́bà small London wọ́n ti gbowó kan pẹ̀lú bọ̀dá àmúgbà. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Àlàbá yẹn 1.2 million tó jí lójú agbèrè lòun kó sínú okòwò CBEX. Bọ̀dá Múkà náà kó ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 owó iṣẹ́ rẹ̀ sí i. Ó fi rẹ́gísítà sí CBEX. Ṣé ẹ rí i? Bí Lateef ṣe ṣàlàyé pé òun fi 200,000 ìyẹn ẹgbẹ̀rún lọ́nà 200 náírà ṣe okòwò náà, tóun sì rí ẹgbẹ̀rún lọ́nà 600 náírà 600,000 gbà padà, ló wú mi lórí. Lèmi náà bá sáré lọ gba owó ìṣọ́ráǹsì mi, mílíọ̀nù 10 náírà ni mo rọ́dà sí i, ló bá laná. Táyé Currency ní eré ni òun kọ́kọ́ pè é nígbà tí olóbó ta òun pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí ìkànnì CBEX lórí ẹ̀rọ ayélujára tí wọ́n láwọn èèyàn kò rí owó gbà jáde níbẹ̀ mọ́. Ó lóun kọ́kọ́ sọ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, àfi bí ọ̀rọ̀ náà ṣe já sí òótọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2025 yìí, tí òkìkí kàn pé CBEX ti laná. Ó ti rọ́ ẹgbẹ̀lẹ́mùkú owó àwọn tó dókòwò pẹ̀lú rẹ̀ mì bíi kàlòkàlò. Bí ọ̀rọ̀ náà ṣe dùn Táyé Currency tó, níṣe ló ń ṣẹ́ ìpè ọlọ́kan òjọ̀kan nínú fídíò náà, bó ṣe ń fi èpè ránṣẹ́ sáwọn ọmọọṣẹ́ rẹ̀ tó láwọn ni wọ́n tọ̀ ń wọnú okòwò CBEX. Bẹ́ẹ̀ ló ń ṣépè burúkú fáwọn tó dá sogúndogójì CBEX sílẹ̀. Tẹ́ ò bá gbàgbé, títí di bá a ṣe ń sọ yìí làwọn èèyàn tí okòwò CBEX yìí sọ di ẹdun arinlẹ̀ ṣì ń kérora lórí àdánù àti ìjákulẹ̀ tí kinní náà fà fún wọn. Oríṣiríṣi fídíò àti ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára ló ṣàfihàn ọgbẹ́ ọkàn àwọn tó pàdánù owó wọn, bí àwọn kan ṣe ń sunkún yọ̀bọ̀, bẹ́ẹ̀ làwọn míì mí ẹ̀dùn gidigidi. Lọ́jọ́ ajé Monday ọ̀hún, àwọn ọmọ gànfẹ́ àtàwọn tí wọ́n gbarata lórí bí CBEX ṣe forí ṣánpọ́n ṣàkọlù sí ọ́fíìsì wọn tó wà nílùú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì jẹ́ ọ́fíìsì náà run. Wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ dúkìá bíi tẹlifíṣàn, ẹ̀rọ amúlétutù, air conditioner, àga àti àwọn nǹkan ọ̀ṣọ́ ilé gbogbo tọ́wọ́ ọwọ́ bà lọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró ti lọ pèsè ààbò sí àdúgbò náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.